ọlọ́jọ́ òní o má dojú tì wá o Jésù Kristi ọba má jẹ́ níwájú ọ̀tá rẹ̀. Ọlọ́jọ́ òní o bàbá má dojú tì wá o Jésù Kristi ọba. Àbáyé gbógun bẹ́ṣù gbógun o lórí asán ni gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ṣù gbógun sẹ́ lórí asán ni. Báyé gbógun bẹ́ṣù gbógun o lórí asán ni o. Wọ́n ṣe lásán ni lórí èmi àti ẹ̀, wọ́n ṣe lásán ni lórí asán ni. Aráyé o ẹ má pa kádàrá mi dà. Wọ́n bínú orí wọn fi fìlà dé dúdú. Aráyé o ẹ má pa kádàrá mi dà. Àníṣe ìgbà tí mo rántí wípé mo ní Jésù lọ́run kankan mi balẹ̀ ìwọ́kọ́. Ìgbà tí mo rántí wípé mo ní Jésù lọ́run kankan mi balẹ̀ òkè. Jésù Jésù ṣe ò pariwo Jésù hallelujah. Arópin oṣù July ojú tí ọ̀tá yé gèdè ojú tí wọ́n Jésù Jésù ṣe ò alọ́ àbọ̀ àbọ̀mọ̀jẹ́ wọ́n rò pa àní rópin oṣù yìí ní àti ẹ̀ máa yan níwájú wọn kò sí nǹkan tó lè fi ṣe. Jésù Jésù ṣe ò pariwo sókè Jésù Jésù ṣe ò Jésù Jésù màmá ṣe lórí ayé wa o Jésù Jésù ṣe o. Nínú oṣù yìí èmi lọ́jọ́ tó kẹ́yìn oṣù July ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu èmi àti lẹ́nu mi ọ̀rọ̀ àṣẹ tọ́lọ́run fi sí lẹ́nu pé gbogbo eré tó kù ní oṣù yìí tó jẹ́ tèmi tẹ̀rẹ̀ ó máa tẹ̀ wá lọ́wọ́ sọpá mi. Agbára Sátánì kan kò ní lè dá dúró. Ẹni bá dúró lójú òní mi àtẹ Ọlọ́run máa rún dànù ni àrùn jẹgẹjẹgẹ bẹ́ẹ̀ lè sọ pé òkúta ìdìbò ní Olúwa ó lẹ́ni tó bá kọlù yóò lọ lulú. Ọlọ́run máa kọlù ogun ayé mi àti ó máa kọlù àwọn ọ̀tá wa ó máa kọlù ìṣòro wa ó máa kọlù àìní wa ó máa sọ òkè ìṣòro ayé mi àti ó máa sọ di pẹ̀tẹ́lẹ̀. Òní tí í ṣe ọjọ́ ìkẹyìn nínú oṣù July 2025 ìṣòro ayé mi àti ẹ dópin, wàhálà ìdààmú ayé wa dópin, àròkọ ayé wa dópin, ogun ayé wa di ṣiṣẹ́ wọlé, gbogbo nǹkan tó ń jẹ́ ìnira nínú ayé wa ó dópin lẹ́ni. Ọ̀rọ̀ èmi àti ẹ dayọ̀ látòní lọ. Ayọ̀ ní tọmọ Ọlọ́run, ayọ̀ ní tèmi tẹrẹ lórí ilẹ̀ alààyè. A ò ní lójú ẹkún, a ò ní ní ìbànújẹ́. Bí oṣù ṣe ń parí gbogbo ìdààmú ayé wa bá oṣù yìí lọ. Bí oṣù tuntun ṣe ń wọlé báyìí ire wọlé mi àti ayọ̀ wọlé wa, ìbùkún wọlé wa, ìṣerere gbogbo, àlùyọ gbogbo ó ṣọ̀gọ́gọ́ ẹ̀mí àti ẹ. Bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà lórúkọ Jésù Olùgbàlà. Àmín.